gbọ́ ìkànnì Àgbẹ̀dẹ TV worldwide. Ọ̀gá wa Almaroof, ẹ̀yin ni mo kọ́ bá ní gbólóhùn. Ṣé ẹ mọ̀ pé ògo ọmọ ni yín lọ́yọ̀ọ́? Ìmọ̀ràn tí mo sì fẹ́ fún yín ni wípé ẹ máa fi sùúrù sọ ọ̀rọ̀. Tí ẹ bá wò bí ọ̀rọ̀ ṣe ń ka yín lára tẹ́ bá fi ń sọ ọ̀rọ̀, àwọn èèyàn mọ̀ sí yín gbọ́. Àsìgbọ́ sì ni àwọn bloggers náà ń wá kiri. Kò sí ẹ̀dá àwọn tó sì ń bẹ ní orílẹ̀ ayé yìí tí kò kìí sọ àsìsọ. Kò sí ẹ̀dá ọ̀hún. Àmọ́ tẹ́yin náà mọ̀ ni pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers kí ni tán wá? Mistake is seconds iná ń wá. Tá bá dẹ̀ ti rí wọn ní mẹ́nu kúrò níbẹ̀ mọ́. Ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ yìí náà ló ń dá wàhálà sílẹ̀ láàrin Bàbá Sokoti pẹ̀lú yín àti Awíkoko. Ọ̀rọ̀ ẹyọ kan náà ni wọ́n mú mọ́nà, kò sẹ́ni tí ó sọ ọ̀rọ̀ mìíràn yàtọ̀ fún tẹ́ bá ti sọ. Tẹ́ bá rí pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ láti ọjọ́ yìí náà sìn, kò sẹ́ni tó ń sọ ọ̀rọ̀ tó jọ mọ́ ọ̀rọ̀ míì. Ọ̀rọ̀ ẹyọ kan yẹn náà ni wọ́n ṣe kíni, ni wọ́n ọ̀kan rán rí mọ́, nítorí ibẹ̀ ni wọ́n ti máa rí owó. Àbẹ́ gbọ́dọ̀ mi, ibẹ̀ ni wọ́n ti máa rí owó.